ṣé lè sọ nǹkan márùn tí Anobi ṣe sílẹ̀ Yorùbá, nǹkan márùn tí Anobi ṣe sílẹ̀ Yorùbá. Tẹ́ bá lè dákọ nǹkan márùn, inú mi ò bá dùn. Ẹ jẹ́ ká share program yìí, mo fẹ́ rí àfáà kan tó fẹ́ jáde sọ nǹkan márùn. Mo sọ pé ẹ̀yin Kùránì sọ pé ká gbàgbọ́ Anobi gangan. Náà bàbá wa Ọlọ́run ní da ọ̀rọ̀ yín nígbà kọ̀ọ̀kan. Ìbéèrè tí ẹ bi wá yìí kì í ṣe wípé ẹ fẹ́ fi dá wàhálà alẹ́ láàrin wa láwùjọ, bí ó ṣe wípé ń tẹ́ tún fẹ́ látọ̀dọ̀ wa ni wípé ká tún fi ṣàlàyé ẹ̀sìn Ìsìláàmù wa síwájú dáadáa kó ti lè bá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá nínú ayé. Ṣùgbọ́n màá sọ márùn-ún nínú tẹ́ ní ká sọ èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó mú wá nínú ayé, bó ti wọlé já pé Ànábì mú wá sínú ayé ojú márùn-ún lọ. Àkọ́kọ́ ni wípé Ànábì ló kọ́ wa bá ti máa ń wẹ òkú. Ó ti kọ́ wa láwọn nǹkan tá fi wẹ̀ nígbà tá bá fẹ́ wẹ òkú, torí pé kò ti wà nípò ẹ̀gbin báwọn, ó wá ní tó bá ti kú